Dalalo, àkúrò rẹ̀ àpòjọ́ méjì jọ mẹ́ta. Orúkọ mi tí mo ń sọ̀rọ̀ àníkànnì àwọn lágbára Elédùmarè àwọn onílẹ̀ wọ́n máa sọ láti lẹ́yìn fún wa. Àní ṣe lásán o, lágbára Elédùmarè ojú òní tiwa. Elédùmarè yóò mọ̀ tiwa lẹ́yìn ọ̀kànlénígbàrún mọ́lẹ̀ yóò mọ̀ tiwa lẹ́yìn wọn àní tiwa lójú. Lágbára Elédùmarè láàárọ̀ ògiri ọkọ̀ yóò máa bá wa pa ìwọ ọ̀nà mọ́ gbogbo gbàtà bá rìn. Àrìn láàárọ̀ àrìn lọ́sàn-án àrìn lálẹ́ Elédùmarè yóò máa pa ìwọ ọ̀nà mọ́ fún wa. Bó ṣe máa rí nìyẹn o, kò ní ṣe kò níyẹ̀ o. Nípa àfọ̀tẹ́sí nípa Olúwo ní ijó ni mo gbọ́ prógrámù yẹn, ṣùgbọ́n nígbà tí mo gbọ́ mi ráyè fèsì látijọ́ yẹn. Mo tún wá gbọ́ àwọn míì náà tẹ́ tún ṣe àfọ̀ nípa ìlénì nípa tàwọn àfáà ṣẹ́rí nọ́mbà 1 nípa t'Olúwo. Kí n bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn, ó yẹ kí á rí àwọn tó ń wá pé wọ́n máa jẹ́ k'Olúwo mọ̀ pé wèrè lòun ń ṣe gidigidi. Lóòótọ́ à ń jẹ́ kó mọ̀ ẹ̀ ń jẹ́ kó mọ̀ o. Bẹ́ẹ̀ náà sì ni àbá mi evangelist Adéyẹfá náà mò ń gbọ́ tiwọn náà evangelist mò ń gbọ́ tiwọn náà mò ń gbọ́ gbogbo program tẹ̀ jọ́ ń ṣe. Elédùmarè ọmọ tì ní kò ní tì í lójú. Sẹ́rí fúnra Olúwo ló máa han ara ẹ̀ léèmọ̀, fúnra rẹ̀ ló máa pa ara ẹ̀, fúnra rẹ̀ ní òfin ara ẹ̀ tó fi pa ara ẹ̀ tó ti yé sìn. Nítorí pé nínú ìlú tó lòun wà yẹn fúnra ara ẹ̀ ó ti sọ́rí, toró máa ń gbàgbé nǹkan tó bá sọ, kò dẹ̀ mọ̀ pé ayé ò kì í gbàgbé. Fúnra rẹ̀ ló sọ́rí nígbà tó sọ nígbà yẹn ní Ọ̀rúnmìlà tí wọ́n ń sọ yẹn, ó ti wá sin gbà lọ́dọ̀ ọba àwọn rí níwò, ó ti sin gbà rí, ó ti wá sin kíní bẹ̀ rí. Ó ti gbà yẹn pé fúnra àwọn náà lòun sọ pé ní ẹni tí Ọ̀rúnmìlà pé ó dáfá fún àwọn bàbá wọn nígbà táwọn wà nílé Ifẹ̀, tí àwọn wà nílé Ifẹ̀ tí ò tíì sí Ìwó. Sọ pé wọ́n wá sọ pé Ifá yẹn wá fi sọ pé káwọn máa lọ, ìyẹn àwọn bàbá wọn lọ́hùn, àwọn ìyá wọn yẹn nígbà yẹn lọ́hùn, pé kí wọ́n máa lọ láti ilé Ifẹ̀ tí wọ́n ti gbéra, pé ibi tí wọ́n bá ti rí ẹyẹ tó ń sọ̀rọ̀ bí èèyàn, tó ń sọ̀rọ̀ tó ní ìtumọ̀ téèyàn ń gbọ́ ìtumọ̀ rẹ̀. Sọ pé ibẹ̀ ni kí wọ́n kí wọ́n lọ tẹ̀dó sí. Ó ti gbà yẹ kó ń sọ pé ìtumọ̀ rẹ̀ nìyẹn tó fi jẹ́ pé adé àwọn táwọn ń lò kíní Odídẹrẹ́ iná fi ṣe lógo rẹ̀ tó wà láàfin Odídẹrẹ́ iná fi ṣe lógo ẹ̀, tó wà lọ́jà Odídẹrẹ́ iná fi ṣe lógo ẹ̀. Tó ti yé sìn, ó ti sọ gbogbo nǹkan yẹn rí. Sẹ́ni tó wá dáfá fún wọn tí wọ́n fi ní ká lọ tẹ̀dó ní Ìwó, sóò ló tún wá lọ padà tó lọ sí gbà lọ́dọ̀ wọn. Kẹ́rin mọ̀ pé bàbá yẹn sọ̀rọ̀ bí ẹni tó rí ẹ̀ ti gbálẹ̀, kì í ṣe pé bí ẹni tó rí ẹ̀ orí rẹ̀ gbálẹ̀ ẹ̀jẹ̀ ìta sí lọ́pọlọ. Ẹni tó sọ bí wọ́n ṣe dá ìlú sí, bí wọ́n ṣe tẹ̀lú wọn dó tí ó fi gbòòrò, tí ìlú yẹn ó fi lérí, tí ó fi nítumọ̀, tí wọ́n dẹ̀ ṣe gbọ́dẹ̀ gbọ́ rú ẹbọ tí wọ́n rú, tí wọ́n gbọ́dọ̀ ju ètò ẹ̀ tí wọ́n tù nígbà yẹn lọ. Tó fi jẹ́ pé ó fúnra rẹ̀ ló sọ fúnra rẹ̀. So ibi tẹ́ ti mọ̀ pé ọmọ yẹn kò mọ nǹkan tó ń ṣe, ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ. So sẹ́rí táwọn àfáà ẹ̀ náà dẹ̀ tún nìyí, olórí burúkú ló pọ̀ jù nù wọn, wọ́n ti pààrọ̀ ọpọlọ wọn, àtijọ́ àti mú inú ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú, jẹ́ fi ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ sínú ìgbèkùn. Ṣé bá tún wo program kan tí mo gbọ́n sìn ní Ọ̀wọ̀, tẹ́niyẹn tí obìnrin yẹn lọ kú sínú ṣọ́ọ̀ṣì níbi pé wọ́n wá mílíkù kiri. Wọ́n lè lọ gbé pásítọ̀ yẹn sìn, wọ́n sọ pé ọdún kejì àbí nǹkan yìí tóun bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ránṣẹ́ ó ti ní ṣọ́ọ̀ṣì. Ó fún obìnrin yẹn yàrá kan, ìyẹn kò lé ọkọ ẹ̀, wọ́n lọ kó ti pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì. Bóyá bí wọ́n ti ń dráàgì kó fẹ́ bá a sùn tí èèyàn fẹ́ gbà, ìyẹn kú mọ́ lọ́wọ́ sínú yàrá mẹ́. Wọ́n rẹ́jẹ̀ lára pásítọ̀, wọ́n lè ní kàní ṣòkòtò nìkan lọ́wọ́. So ẹ wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú tá a wà. Ó yẹ kí
á jẹ́ kí ìrẹ́pọ̀ wà, ká jẹ́ kí ìrẹ́pọ̀ wà, àtọmọ àti bàbá, ẹ̀gbọ́n, àbúrò, gbogbo wọn sì wọ́n ti wá fẹ́ so, wọ́n ti wá fi ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n ti fi kírètì ọ̀tá sínú sílùú ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá sì ti wá níṣòro látara ẹ̀sìn, wọ́n ti níṣòro gidi. Elédùmarè tó láyé tó lọ́run yóò mọ̀ gbà wá o, Elédùmarè 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 yóò mọ̀ gbà wá because ẹ bá ní àbúrò sìn tó jẹ́ kìrìsìtẹ́nì kò ní fẹ́ bá yín ṣe, ẹ bá ní tó jẹ́ mùsùlùmí àgàgà tó jẹ́ àwọn wèrè àlùsùnà olórí burúkú wọ̀nyẹn, àbúrò tán bí lébi mo ń jẹ́ pé àlùsùnà lórí burúkú rẹ̀ ẹ̀sìn orí burúkú yẹn lòun náà lọ gbà. Kò sí tí n bá àfi tí n bá mú nǹkan tí n bá ní nǹkan tí n bá fún lókù pé kò mú nǹkan kan wá fún mi rọ́ ó dẹ̀ wá ń bí iṣẹ́ gidi. Nígbà tó máa ṣèyàwó èmi mo ṣèyàwó fún un, gbogbo nǹkan tá a máa lò ní àná èmi mo ṣe ni mo rà é lórí epo tẹ lórí òróró. A ṣèyàwó tó bímọ èmi mọ́ àwọn tó fún lówó ẹran súná ṣéǹjì díẹ̀ ló fi kún nígbà yẹn mo lè bọ́ra gbogbo ẹ̀ tá a fi ṣe fún wọn. Ẹ gbádùn mi dáadáa nísìnyí látara ẹ̀sìn kò bá mi ṣe, láti ara ẹ̀sìn kò bá mi ṣe, kò ń dé ọ̀dọ̀ mi látara ẹ̀sìn tó lóun ṣe. So torí díẹ̀ nǹkan ni pé ẹ jọ̀ọ́ Elédùmarè ó gbà fún wa, ẹ má jẹ́ ká sinmi, kò ní sú wa, kò ní rẹ̀ wá o. Elédùmarè yóò mọ̀ tì í lẹ́yìn gan o, yóò mọ̀ tì í lẹ́yìn o, agbára Ọlọ́run ẹ̀ ní rágó ẹ̀ ní ráre o, orí burúkú ò ní jẹ́ ti yín o, lágbára Elédùmarè o, àìní sí lásán o, lágbára Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń rí yín báyìí tó bá ní inú ń bí òun, inú abímọ kú òun, inú ń tọ̀ ní dùn sílé èso tí èka lẹ́nu o. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun ń wò yín pé òun bá ní ojú burúkú kan lágbárí tó ń fẹ́ fi wò yín, ojú náà fọ́ mọ́ lágbárí ni o. Lágbára Elédùmarè lọ gbé lágbára lọ́wọ́ ìyá mi Àbẹ̀ní Ajímọ̀jẹ tó lè gun ọ̀dẹ̀mùdẹ́mú Àbẹ̀ní. Bó ṣe máa rí nìyẹn o, kò ní sí kò ní yẹ o. Mo ṣẹ́ bọ̀ báyìí náà o.